kàngó lòun agogo idẹ àwo mi ròde òde ire. ìmúlẹ̀ ìwà láwo ìṣẹ̀ṣe àwo méje àwo ire ètò àgbo lọ́nà fọ́mọ àwo. ọjọ́ ìtura olúgbòǹgbò mi àwo méje àwo ire olúwo wà dàkúmálé. Odi pe, odi wọ, odi gbirigbiri wọ, oṣope, àjẹpé, àjẹbomi ìyàmú. Odi pe, odi wọ, odi gbirigbiri wọ, oṣope, àjẹpé, àjẹbomi ìyàmú. Ọ̀sẹ̀ ìdúró bàbá onígbàrún bàbá bàbá gbòòrò. Bàbá onígbàrún bàbá sọ̀rọ̀ gbòòrò. Àwọn ọlọ́gbọ́n dájú, àwọn ọlọ́gbọ́n dájú, mo ti dún wá. Ẹ kú jókòó, ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káalẹ́, ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Èmi ọmọ yín náà ni o, Lúkúmọ̀nà ọmọ Àyándárè, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Orílẹ̀-èdè tètò yìí ó ti bára wa ọ̀pápọ̀ mọ́ra wọn. Wákàtí tí ó sì bára wa ọ̀pápọ̀ mọ́ra wọn, àwọn ẹlòmíì wà lálẹ́ torí ẹ̀ láì kí wa káalẹ́. Àwọn ẹlòmíì wà láàárọ̀ torí ẹ̀ láì kí wa àárọ̀. Àwọn ẹlòmíì wà ní ìyẹlẹ̀ta bí aago 10 àárọ̀ torí ẹ̀ láì kí wa bẹ́ẹ̀. Gbogbo wákàtí tó bá wa yóò tù wá lára o. Ìṣẹ̀dá wo ní gbàbọ̀dọ̀ agogo ọ̀fọ̀ nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa wá gbọ́ ò. Ọfà ara nínú àrùn tí ayé fi janilógun ọfà wà ńbẹ̀. Kí ni jẹ́ ọfà? Báwo lọ fà á ṣe wọlé? Ọ̀nà mélòó lọ fà á pín sí? Ọfà ẹni ayé bá ta lọ́fà tí ó bá múra dáadáa wọ́n fi pani lápá ayé ni, wọ́n fi solówó dolòsì, wọ́n fi sọ bí títí ń dùn débi kíkan, wọ́n fi sọ arẹwà di òbúrẹwà, wọ́n fi sọ ọmọ ológo dẹni tó gòrè ò ní gbérí, wọ́n fi sẹni tí ọjà rẹ̀ ń tà wàràwàrà dẹni táyé ò ní déwájú ẹ̀ ra kankan mọ́. Ọfà. Ǹjẹ́ ọmọ yìí pé ọfà ajé ń bẹ? Ajé téèyàn fi ń jẹun, ọ̀nà téèyàn gbà jẹun sọmọ páyé máa ta á lọ́fà. Ayé a máa ta iṣẹ́ ẹni wọn a máa ta á lọ́fà. Gbogbo túká lẹ́ẹ̀kan náà ni ọwọ́ títí ń ka mílíọ̀nù yóò wá dọ̀wọ́ ti ń tọrọ. Gbogbo etí tó bá gbọ́ ètò yìí ṣẹ̀dá yóò ní gbàbọ̀dì. Ayé ò ní ta ajé yín lọ́fà. Wo ọfà tó ń wò yìí. Èyí ni à ń pè ní àsúpàdé. Àwọn Yorùbá máa sọ pé kò gbọdọ̀ súpàdé ara wọn. Ẹni wọ́n bá mú ara máa ní ni. Ara ọ̀ máa gbóná, yóò máa ja jẹ wùnìwùnì. Ṣóògùn rẹ̀ wà. Ọlọ́run ọ̀dá àrùn kan kọ́ máa fóògùn rẹ̀ sí. A sì kọ́ra wa. Èèyàn máa fara kó ọfà. Èèyàn sì máa ṣàtọ́ ọfà. Ayé sì fi bínú ẹni. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Lúkúmọ̀nà ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àní ẹ̀sìn mi ariwo ẹjẹ́ àjọ fetí kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ yìí. Wọ́n ọkọ pèyàwó. Wọ́n ìyàwó pa àwọn ọmọ rẹ̀. Ọ̀rẹ́ ẹ̀pẹ̀rẹ̀ àyíjọ gbogbo bí táyì bá ti ń ṣe fàájì ẹ kẹ́kọ̀ọ́ mẹ́ kí a ni wọ́n ń wí eléyìí èsì kí a ni wọ́n ń wí tọ́ra àbèrè owó lọ́wọ́ rẹ̀. Ẹ̀kọ́ ni kọ́kọ́ tó o bá kẹ́kọ̀ọ́ nù rẹ̀ o lè má bàárù ẹ̀ pàdé mọ́ ń bò mí. Ẹ̀kọ́ ọbẹ̀ ní kọ́kọ́ ọ̀dà tí wọ́n bá nídìí rẹ̀ bára alẹ́ rẹ̀ gbà á kalẹ̀ kọ́ sílẹ̀ ó wúlò fún ọ.
ogún ìdílé tiwa la fẹ́ filẹ̀ fún yín láti fi ṣe sàrà àfọmọ aráyé kí ládàá rẹ̀ ọmọ abáwọn tó bá bí wa káwa náà sì máa jẹ lérè mẹ́ ọ̀fọ̀ ara èyí tí Yorùbá ń pè ní àsúpàdé òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀fà pọ̀ o èyí ayé fi dání lórí rú mẹ́ èyí wọ́n fi sọ̀yà di wèrè mẹ́ èyí wọ́n fi sọ̀yà di dìdìrín mẹ́ èyí wọ́n fi tú ajé ká mọ́yàn lọ́wọ́ mẹ́ ọ̀fà ọmọ aráyé burú o ẹ̀ máa bá mi ká lọ. Bàbá mi ọdún, mo rí ìdọ́rù, wọ́n borí o, ikú tí balọ̀nà yà fún wa, gbòǹgbọ̀nà gbọ́dọ̀ wà wá fún, gbòǹgbọ̀nà, mo jíjú mo wá fáadé òsì, mo rí ìgbàgbọ́n, ó sì mo kọ̀wé, gbòǹgbọ̀nà, gbọ́dọ̀ wà wá fún, gbòǹgbọ̀nà, ikú tí balọ̀nà yà fún wa, mo jíjú mo wà gbàgbọ́nà fún. Gbogbo ẹni tó bá lóun ọ̀sẹ̀ aburú pẹ̀lú wa lórí ọmọ lórí ìyàwó yóò máa gba kú wa kú ni wọ́n máa gba kú wa kú ni ìsọkùnrin ni ìsọbìnrin ni tó bá lóun ó dènà dé ògo wa yóò máa gba kú wa kú ni ọ̀gẹ́rẹ́rẹ́ lẹ̀ yóò máa kọ̀ kìtìbò wọn wá gbọ́ ọfà àsúpàdé àwọn ẹni ibi wọ́n fi baniláwọ̀ jẹ́ ni wọ́n fi sọ ọmọ tí ń dán di ẹni tá yóò sì ní rí ẹwà lára rẹ̀ mọ́ ọgbọ́n wo làá wà dá sí tírú ọ̀fà yìí fi lọ sí ọjà níbi wọ́n ti ń ta obì tó ti gbẹ pátápátá tó ti bàjẹ́ obì yìí ni ọlọ́ tọ́jú o òun pèsè ti góró ni àbí ti gbàǹjà àbí àbàtà obì èyíkéyìí obì láàrin góró tàbí àbàtà èyí ò bá ṣàtì nínú méjèèjì èyí tó ti gbẹ wó kókó lọ kó ṣe lọ́múlọ́mú kó sí ẹ̀gbẹ́ kan egbòogi kan bá ń pè ní ìpẹta gbìyànjú kó wá egbòogi yìí kó jẹ́ tútù rẹ̀ ló dáa a máa ṣiṣẹ́ yìí pamọ́ o a máa ṣe é pamọ́ o tó ṣe é sílé o tọ́ba wá egbò pẹta yìí ewé kan bí à ń pè ní ẹnu òpìrì àwọn mi àpè ní ẹnu òpìyè òun kan náà ní í jẹ́ bẹ́ẹ̀ ìjà ẹnu òpìrì ìjà ẹnu òpìyè ó dàbí kòbókò báyìí ó ṣe tọrọtọrọ báyìí ní rí ọwà ìwé ìdí ẹ̀ ó dojú ọlọ ó lè fọdọgún ó lè fọlọgún ayágún gbogbo ẹ̀ pọ̀ obì tó ti lọ tọwà náà ọyá dà papọ̀ pẹ̀lú ẹ̀ ọyá fọṣẹ kó pamọ́ ọṣẹ dúdú là wà àfi kò torí ọṣẹ dúdú ìdí tó fi jẹ́ pé kí ló dé tó fi jẹ́ pé ọṣẹ dúdú là á lò ní pé ọṣẹ dúdú a máa gba ewé àtegbò sára dáadáa ju àwọn ọṣẹ yòókù lọ torí tí nǹkan yìí bá wá mú yàn tó bá jẹ́ pé ara ẹnìyẹn ti ń gbóná ọlọ́wà ìmí ọjọ́ sí ìmí ọjọ́ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé ara ẹnìyẹn ń gbóná ṣùgbọ́n tí ó bá gbóná má wulẹ̀ fi jọ ìmí ọjọ́ kù wọ́n bá sì wọ́ lè fi ìmí ọjọ́ kù kò ṣeé kalẹ̀ ọwọ́ àfọ̀ṣẹ́ kù ẹni tí àsúpàdé yìí mú ẹ̀fìrà kò ní wọṣọ o ẹ̀fìrà ibi tó bá mu ọṣẹ yìí ẹ fi yí gbogbo ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀ ṣáà fi yí lágbára ọlọ́run yóò gbẹ dànù yóò ṣe kí ni mo pé yóò gbẹ dànù kòkòrò kan wá mọ níbi kan kò yí ọ fọṣẹ yìí sí lágbára ọlọ́run yóò gbẹ mọ́ bẹ̀ ní ibẹ̀ yóò gbẹ mọ́ bẹ̀ ní tí ò ní dìde mọ́ ọṣẹ tó ń wò yìí àáfi wo egbò àdá àjìná àáfi wò ó
àfi wò ó. Tó bá jẹ́ pé ẹni tó bá ní ọgbẹ́nu ni obì tó ti lọ yìí á wàá lọ oṣù mọ́ oṣù búkẹ́ sábà pé oṣù oríṣi méjì níbẹ̀ oṣù búkẹ́ wà ọlọ pẹ̀lú ẹ̀ ẹ̀fúnlẹ̀ ọlọ pẹ̀lú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti lọ kálukú lọ́tọ̀ọ̀tọ̀ wà á da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ọ wà á tún lọ dáadáa ọ wà á kù máa fi mu ọ̀ọ́dà sínú oyin wọ́n máa bu oyin yìí sínú ògì o lè bú sókè gbígbóná wọ́n máa mú ọgbẹ́ni tí ń ṣe ọ́ tó lóyìnbó ń pè ní ọ́sà yóò fi ọ́ lẹ̀ lágbára ọlọ́run dánwò ọlọ́run ó sì fa àlùbáríkà sí yọ ba gbogbo yín lára mu ogun ọ̀fà àsúpàdé lélẹ́yìí gbogbo ọ̀fà yòókù wàá máa tó ẹni ayéta lọ́fà ajé ẹni ẹ̀rọ rẹ̀ ní kọ̀ọ̀kan á máa fún yín ṣùgbọ́n bàbá tí ì sọ o ẹ má torí ẹ̀ pè mí o èmi dá yín lóhùn o ṣé ń gbọ́ tá a bá tí ì sọ ẹ má torí ẹ̀ pè mí o èmi dá yín lóhùn o orúkọ mi ní Lukman ọmọ àyádáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá ayé ran sínú lójú oorun wọ́n ran sínú lójú ayé kódà wọ́n fi sínú aṣọ tí èèyàn bá wọ̀ ibi aṣọ tí èèyàn bá wọ̀ báyé ní èèyàn sàṣọ sí ni wọ́n á máa fi sára rẹ̀ àwọn ìka èèyàn kò sọ́mọ́ tí wọ́n yé dá agbára ayé ò ní tẹ̀ wá o àní tẹ̀sán ọ̀kà mọ́lẹ̀ o àní jésù kòtò ìka o gbogbo ọ̀kòtò tí ọ̀tá bá gbé kalẹ̀ tọmọtọmọ ni wọ́n máa kó sí o tọmọtọmọ ni wọ́n máa kó sí o tọmọtọmọ ni wọ́n máa kó sí o àìrójúlọ́ba láńlá fi kó o àìrójúlọ́ba kàn ní kan fi ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ o àìrójúlọ́ba alákànní ẹ̀kọ́ tó wà jáde ní òrójú tó fi mọ́lé o gbogbo ẹni ọba ní tiwa bá wo ònírójú sáyé rẹ o ònírójú sáyé kúníkì tọmọ ẹnìkan má da ní kólókó ọmọ àròkọ lólódò ọmọ àrògbò ẹni ọba nítorí tiwa lò wọ́n máa lo òkè òkun lò wọ́n máa lo òkè ọ̀sà láti máa lọ sóògùn bàbá àròkọ kò ní dé o bàbá àròdò kò ní bọ̀ o bọ́lá jò yóò kú sájò ní o tiwa ò ní ṣòro ṣe o tó ẹ béèrè nọ́mbà mi 08032983298 08133155111 08032983298 08133155111 ẹ fẹ́ ní béèrè lórí ọ̀rọ̀ ayé yín ni bóyá ń pa àkọsẹ̀jáyé àbí ìtọ́jú ara lórí àrùn ọjọ́ tó ti pẹ́ ni tàbá ní mọ̀ nípa rẹ̀ ẹ bá kàn sí wa á dà yín lóhùn ẹ bá mi WhatsApp kọ pè mí o ẹ sì má fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ fún mi o èyí ní dà yín lóhùn ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group ọ̀fẹ́ ni o ire kàbìtì. Gbogbo sábà ti wí gbogbo àná máa bẹ. Kàkàtà ní ìtọ́lá òjò òkú. Tolóhùn sọ̀tẹ̀ ní ìtẹ̀lá òjò bí ọ̀rọ̀ òkúté bá ti bá lẹ̀ sọ nílẹ̀ ẹ̀gbọ́n. Ikú ti ré kúrò lórí mi, àrùn ti ré kúrò lórí mi, òórè ó lórí epo, ó lórí ẹja, ó lórí ìjàpá àbámọ̀. Ìmúlẹ̀rẹ́ tí wọ́n dáwọ́ ìtẹ̀sẹ̀, àwo méje, àwo ire, ètò àgùlà náà bá máa wò. Olúwa.